Ẹ káàbọ̀ sórí geography. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Lónìí a máa fi hàn yín bí ọ̀nà ṣe rí láti ìlú Ọ̀yọ́. Kò ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ ní sọ̀nsẹ̀. Ìlú Ọ̀yọ́ ilé táwọn olóyìnbó pè ní Oyo Town. A máa fi hàn yín bí ọ̀nà ṣe rí láti ìlú Ọ̀yọ́ lọ sí Ìbàdàn. Àwọn èèyàn máa ń béèrè pé ṣé bọ́yọ̀ náà ní Ìbàdàn àbí kí ló yẹ táwọn máa tún sọ láyé Ìbàdàn pé àwọn lọ sọ́yọ́. Ọ̀yọ́ ò kì í ṣe Ìbàdàn. Ẹ má jẹ́ ká máa gbé gbági. Ọ̀yọ́ ò kì í ṣe Ìbàdàn. Ọ̀yọ́ dá wà, Ìbàdàn dẹ̀ dá wà ní. Lélẹ̀ tí distance tó wà láàrin wọn jẹ́ bí 52 kìlómítà. Tó bá dẹ̀ jẹ́ miles lẹ́yìn mọ̀ ní bí 32 miles. Distance tó wà láàrin Ọ̀yọ́ àti Ìbàdàn jẹ́. So ìlú Ọ̀yọ́ níbi tí a ṣe wà yìí, a ti ń fi ìlú Ọ̀yọ́ sílẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni ibi tá a sì ń lọ là ń pè ní Ìbàdàn. Àwọn èèyàn tún máa ń béèrè pé èló ló máa náyàn láti lọ sí ìlú Ọ̀yọ́ láti Ìbàdàn àbí láti Ọ̀yọ́ lọ sí Ìbàdàn. Iye tó máa ná yín láti Ọ̀jọ́ wá sí ìlú Ọ̀yọ́ ní 400 naira tẹ́ bá wọ mọ́tò elérò. Ṣùgbọ́n tó bá yẹ pé gbé mọ́tò lọ ní gẹ́gẹ́ báwa ṣe gbé mọ́tò lọ sí ìlú Ọ̀yọ́, iye tó máa ná yín ní 2000 naira ní epo 2000 naira làwọn ará sínú mọ́tò yìí. Ọ̀dẹ̀ ni kò tiẹ̀ tí ì dé ibi kankan. Inú gbé wa lọ, ọ̀nà dẹ̀ ni a tún gbé padà bí a ṣe sọ̀rọ̀ yìí. So distance tí a máa rìn tá máa fi dé Ìbàdàn bí 20 something minutes náà ni. Ẹ̀yin fúnra yín ẹ máa rí iye time to take wa títí dé Ìbàdàn. Torí bí fídíò yìí ṣe lọ Ìbàdàn ni à ń lọ. Ìbàdàn náà dẹ̀ ló máa dé bí 20 something minutes ni. Ṣùgbọ́n a fẹ́ fi oríṣiríṣi hàn yín ní ọ̀nà oríṣiríṣi bí ọ̀nà náà ṣe rí. Nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn náà parí ọ̀nà yìí. Ọ̀nà kan wà tí wọ́n máa ń rìn tẹ́lẹ̀ kò ń ṣe ọ̀nà ilé. So nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn wọ́n parí ọ̀nà yìí. Ṣùgbọ́n mi mọ̀ bóyá ẹ̀yin ní àkíyèsí wípé igbó lọ lọ́tùn, igbó lọ lésì. Mi mọ̀ tó bá yẹ pé ẹ̀yin ti rò ẹ mọ̀ pé ṣèṣe pé àwọn ará bí tán láwọn oúnjẹ wọ̀nyí ṣèṣe pé ọ̀lẹ ló ń ṣe wọ́n fẹ́ dáko. Orí ilẹ̀ ló sùn lọ jáǹtìrẹrẹ yìí. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rò bẹ́ẹ̀. Torí pé ẹ máa rí pé ebi ò pa àwọn gbódà ń rí lọ́tùn lósì. Gbogbo wọn ló ṣe kíni, ló ṣe rẹ́gí, ló ṣe dáadáa. Ẹ bá rò bẹ́ẹ̀ ẹ parọ́. Ṣùgbọ́n nǹkan tó ń bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo àwọn kíní dáadáa ẹ máa rí pé àwọn oko kọ̀ọ̀kan wà láàrin ọ̀nà yìí. Oko kan níbi tí ìyànà ta fi lẹ̀ yẹn nìsín. Àwọn oko kọ̀ọ̀kan wà láàrin ọ̀nà yìí. Ṣùgbọ́n àwọn àgbẹ̀ tá a bá sọ̀rọ̀ lẹ́nu kòpẹ́kòpẹ́ yìí, wọ́n fi yé wa pé àwọn Fúlàní ti lé àwọn kúrò lóko. Kódà ìwọ tó bá ṣàgídí pé kínní ilé tí mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tí a bá jà lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. Tó bá yẹ pé Yorùbá lẹ́yìn ẹ ti mọ̀ pé nǹkan tí a ń bá jà lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà nìyẹn. Níbi tá à ń lọ, a ti rin ìrìn àjò yìí fún bí ìṣẹ́jú mẹ́fà ó ṣe díẹ̀. Lẹ́yìn pé a ti fi ìlú Ọ̀yọ́ lẹ̀ gidi gan sẹ́yìn. A ti fi ìlú Ọ̀yọ́ bí ìlú Ọ̀yọ́ ṣe rí wọn wà láwọn fídíò tá a ti ṣe sẹ́yìn. Ṣùgbọ́n a ní ká fi hàn yín bí ọ̀nà yẹn ṣe rí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń béèrè ìbéèrè nípa ọ̀nà yìí dáadáa bí kí ni ìṣẹ́jú tó máa take láti lọ láti ìlú Ọ̀yọ́ sí Ìbàdàn àbí Ìbàdàn sí ìlú Ọ̀yọ́. Fídíò yìí máa answer gbogbo àwọn ìbéèrè yìí. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ. Fídíò yìí máa dáhùn gbogbo àwọn ìbéèrè yìí. Mo lérò pé enjoy view yìí bí àwa náà ṣe enjoy. Ẹ jájọ́ máa lọ torí ẹ̀ la fi sáré púpọ̀ pé ká lè rọra máa lọ.
kẹ́ lè máa rí bóyá ṣe rí àwọn ibì kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yìí, ẹ bá ti rí tó funfun ẹ máa ti mọ̀ pé wọ́n ń sá ìrùbọ̀ síbẹ̀ ní kẹ́ lè mọ̀ pé àwọn tó wà ní Nàìjíríà ń ṣe ọ̀lẹ, wọn ń ṣe ọ̀lẹ rárá. ẹ máa ti rí wọ́n ń sá ìrùbọ̀ síbẹ̀ ní ìbọ̀ṣù. àwọn èèyàn wá láti àbá, ṣé gbogbo àwọn onígbó tẹ̀ ń wò yìí, lẹ́yìn àwọn onígbó yìí àbá, àwọn àbá kéréje ló wà ń bẹ̀. wọ́n á pò láti inú àbá, wọ́n wá sá ìrùbọ̀ sí ibi tó bá tún dìrọ̀lẹ́ wọn lọ ká. so wọ́n ṣe máa ń ṣe àwọn ibẹ̀ ni ṣe ti rí àwọn ìyànà àwọn ìlú yẹn ní àwọn ibi tá à ń kọjá yẹn. so Ìbàdàn ní ibi tá a ṣe ń lọ ilé tí mo mọ̀ pé a ti fẹ́ rin ìdajì ọ̀nà ní ìwọ̀nba ìrìn tá a ti rìn. ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kan wọ́n sì fẹ́ mọ bí ọ̀nà náà ṣe rí nísìn, nítorí pé bí wọ́n ṣe ń gbà tí wọ́n ń ṣọ̀nà yìí, wọ́n rin ìrìn àjò lọ sí ìlú ọba àbí nǹkan kan àbí kan tàbí kejì. so Ìbàdàn níbi tá à ń lọ yìí, ẹ máa rí bí ọjọ́ ṣe rí ní ìsinsìnyí, ẹ máa rí bí Ìwó Road ṣe rí, nítorí pé fídíò yìí Ìwó Road ni a máa parí fídíò yìí sí. ṣé èèyàn lè sọ pé ọ̀nà ọdún mẹ́wàá ni ti à ń rí báyìí? bẹ́ẹ̀ ni ọ̀nà yóò ti ju ọdún mẹ́wàá sẹ́yìn lọ, ṣùgbọ́n tírélà pọ̀ lórí ọ̀nà yìí, nítorí pé ọ̀nà yìí jẹ́ ọ̀kan gbòógì tí wọ́n máa fi ń kó nǹkan lọ sí north, wọ́n dẹ̀ máa fi ń kó nǹkan wá láti north. so ìlú Ọ̀yọ́ jẹ́ bí transit fún Abẹ́òkúta, Èkó àti Ìbàdàn tó máa ń kó nǹkan bọ̀ láti north. ìmọ̀ bí a ìbọn tí mo sọ yẹn yìí, ìlú Ọ̀yọ́ máa ń jẹ́ bí stopping point wọn sometimes. so tẹ́ bá dé ìlú Ọ̀yọ́ máa rí tírélà tó pọ̀ gidi gan, wọ́n kó nǹkan bọ̀ láti north. kò kí n rílì sí traffic lọ́nà yìí, kò kí n rílì sí traffic tó pọ̀ lórí ọ̀nà yìí. so ara àwọn ìbéèrè táwọn èèyàn tún béèrè ni pé ìgbà wo ni Ìbàdàn di capital city fún ìpínlẹ̀ Ọ̀yọ́? gẹ́gẹ́ bí mo sọ níbẹ̀rẹ̀ fídíò yìí, ìlú tó ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀. Ọ̀yọ́ tá a mọ̀ sí Oyo Town, ó jẹ́ ìkan lára àwọn ìlú tó ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn ìlú bíi Ṣakí, Ìgbòho, Òkè-Òrò, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣùgbọ́n ìlú Ọ̀yọ́ gangan tó wá dá wà, ibẹ̀ dẹ̀ ni a ti kúrò yìí, a wá ń lọ sí ìlú Ìbàdàn tí a mọ̀ sí capital city wọn. kò sí ìtàn kankan tó sọ fún wa nígbà tí Ìbàdàn bẹ̀rẹ̀ tàbí Ìbàdàn di capital city. kò sí ìtàn kankan tó sọ fún wa bẹ́ẹ̀ nígbà náà, kò sí ìtàn kankan tó sọ déètì ẹ̀ fún wa. ṣùgbọ́n ìtàn Ìbàdàn tí a wá rí bẹ̀rẹ̀ láti ọdún 1829 ní ìgbà tí àwọn jagunjagun láti Ọ̀yọ́ àti kúrò yìí, láti Ilé Ifẹ̀ àti Ìjẹ̀bú Òde, tí wọ́n máa ń sinmi ní ẹ̀bá igi kan tí a mọ̀ sí igi ọdán. a ti fi igi ọdán hàn wá ní ìgbà tá a lọ sí orí òkè Olúmọ ní ìlú Abẹ́òkúta. a fi igi ọdán hàn wá, nǹkan tó ń pè ní igi ọdán àti fi hàn wá. tẹ́ bá lè wo fídíò yẹn máa rí nǹkan tó ń pè ní igi ọdán níbẹ̀. igi ọdán máa ń tutù minimini, ó máa ń tutù ní tẹ́ bá sinmi ní abẹ́, bí ìgbà téèyàn wọ inú AC òde òní ni. so tó máa ti ń bọ̀ láti ibi tó ti lọ jagun, wọ́n á dúró ń bẹ̀ yẹn, wọ́n á sinmi, wọ́n ń pè bẹ́ẹ̀ ní ẹ̀bá ọ̀dàn nígbà náà, pé
a ó pàdé ní ẹ̀bá ọ̀dàn, a ó sinmi àwọn tó bá ń bọ̀ láti Ifẹ̀, àwọn tó bá ń bọ̀ láti Kìíní nígbà náà. Ṣé mọ̀ pé ẹsẹ̀ náà máa ń rìn nígbà náà, kò tí ì sí ọkọ̀, àti wọ́n máa ń rinsẹ̀, kò tí ì sí ọkọ̀ nígbà náà. Wọ́n sì máa ń ṣe kíni, wọ́n máa ń gbé kẹ́tẹ́kẹ́tẹ́ àti ràkúnmí, àwọn kan tó máa ń gbé wọn tó máa fi ń rin ìrìn àjò wọn nígbà náà nìyẹn. So tó máa ti wá débi ẹ̀bá ọ̀dàn yìí, wọ́n á sinmi. Ẹ̀bá ọ̀dàn yìí ló wá bẹ̀rẹ̀ sí ní fẹ̀. Òun náà wá sọ di Ìbàdàn ní ọdún 1829. Bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbà tá à ń sọ ẹ̀, àwọn ará Ọ̀yọ́ náà ni wọ́n ń govern Ìbàdàn, which is ọba Aláàfin ìgbà náà ló ń ṣe ìṣàkóso Ìbàdàn. Wọ́n kàn yan baálẹ̀ ló yàn sí Ìbàdàn pé ìwọ náà head wọn níbí o, ṣùgbọ́n ó wàá máa fún ìlú Ọ̀yọ́ ní rìpọ́ọ̀tì nǹkan kan tí oríṣiríṣi nǹkan tó bá ń ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n sì ń san ìṣàkọọ́lẹ̀ sí ìlú Ọ̀yọ́ ní ìgbà náà. Bẹ́ẹ̀ ni ó sì ṣe wà. Tẹ́ bá wo fídíò wa tá a ṣe nípa obìnrin tó lágbára jù ní ìlú Ọ̀yọ́ bí ọ̀sẹ̀ díẹ̀ tó kọjá nìsín, ẹ máa rí i pé wọ́n dárúkọ ẹ pé Ìbàdàn ò kí ń ṣe ọba, baálẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà tí ojú ti ń là, tí gbàlódé ti ń dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Olúbàdàn di ọba, baálẹ̀ ni nínú ìtàn Yorùbá, baálẹ̀ ni Olúbàdàn. Ká wá kúrò ńbẹ̀, àwa tún rí nǹkan kan bí ìgbà tó sọ pé capital city wá di Ìbàdàn, wá di capital city fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Nílẹ̀ tá a mọ̀ pé wọ́n pọ̀ tí wọ́n ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n nǹkan tá a tún rí ni pé ní ọdún 1893, àwọn ìjọba amúnisìn tí a mọ̀ sí British government, ìgbà yẹn ló ń ṣe ìṣàkóso Nàìjíríà. Ìgbà yìí ni wọ́n ṣẹ̀ wá so wá pọ̀. Kò dẹ́ ń ṣe àwọn tí mo dárúkọ, kò ń ṣe àwọn tí wọ́n wà ń sìn nìkan ni wọ́n so pọ̀ tí wọ́n ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tí wọ́n so pọ̀ tí wọ́n ti kúrò lára ìpínlẹ̀ Ọ̀yọ́ nìsín, ara wọn ni Ọ̀ṣun, ara wọn ni Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Ìwó. Gbogbo àwọn yìí tí mo kà yìí, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n pè wọ́n tẹ́lẹ̀. Ara ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gbogbo wọn ti kúrò, because àwọn ìjọba Kọ́ládàísí yunifásitì ibẹ̀ láti kúrò yẹn. So kó tó wá di pé àwọn náà wá wọ́n dá ní ìpínlẹ̀ tí wọ́n tá ń pè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gbogbo wọn wà tẹ́lẹ̀. Àwọn àgbàlagbà nìkan lè sọ àwọn ìtàn yìí fún wa. So ibi tá à ń lọ, ká má jẹ́ àgbàgbé pé Ìbàdàn ni ibi tí à ń lọ. Ẹ jẹ́ ká mọ̀ tẹ́yìn bá ti gba ọ̀nà yìí rí, àbí ẹ máa gba bẹ̀ very soon. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tẹ́ ẹ rò nípa fídíò yìí. Ẹ wá sínú fídíò yìí kẹ́ sọ ọ̀pọ̀ tí ẹ rò fún wa. Ẹ rí bí sky yìí ṣe blue gidi gan, ó rẹwà. tó nǹkan tí ó ta mí lórobó láti ya fídíò yìí náà ni ó wà lára nǹkan tó ta mí lórobó láti ya fídíò yìí nítorí pé sky rẹwà gidi gan. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ilé-iṣẹ́ wà lórí ọ̀nà yìí àti oríṣiríṣi ilé epo. So tó bá yẹ pé èyí rò pé kẹ́ invest sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ rí pé ilẹ̀ wà jàǹbùrátà, kì
kí ni ẹ fẹ́ kọ́? Ilẹ̀ wà jaburata tẹ̀lé invest sí tàbí àwọn ìpínlẹ̀ kan. Bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ti lé gógó, ó ti ta gidi bí iṣu. Bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gòkè àgbà gidi gan. Gbogbo àwọn nǹkan kéékèèké ṣe ti rí ara àwọn nǹkan tí mo sọ ni pé wọ́n kó oúnjẹ lọ sí Ìbàdàn láti north. Gbogbo àwọn tírélà yẹn ṣe ti rí báyìí, àwọn ilẹ̀ ń wò yìí. Àwọn ilẹ̀ ń wò yẹn tó ń kó oúnjẹ lọ sí Ìbàdàn. Mo mọ̀ pé báyìí a ti ń súnmọ́ Ìbàdàn. So ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ní ìrìn àjò wa. Ẹ jẹ́ má gbàgbé tẹ́yin bá wo fídíò yìí dé ibi tẹ́ wò dé tí ẹ kò dẹ̀ tí subscribe sórí Geography kò dáa o. Ẹ jẹ́ bá wa subscribe bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀. Kò ná yín ní kankan dání kẹ́kọ̀ọ́ tẹ́ red button tó wà nísàlẹ̀ yẹn. Oríṣiríṣi nǹkan Yorùbá la máa ń ṣe lórí channel yìí. Oríṣiríṣi nǹkan Yorùbá máa ń sọ ìtàn tẹ́ lè gbọ́ níbikíbi yàtọ̀ sí ẹnu wa. Kò dẹ́n ṣe pé a máa ń sọ ìtàn, a máa ń wá ìtàn lọ sí orísun rẹ̀ gangan ni bí ìlú Ọ̀yọ́ ta ti ń bọ̀ ẹ̀. Ẹ̀yin náà máa rí pé a wá ìtàn lọ ní méjì tá máa mú wá fún yín ní ọjọ́ iwájú. A wá ìtàn lọ sí ààfin Aláàfin tìlú Ọ̀yọ́. Kìí ṣe pé a kàn máa sọ̀tàn pé àkàtàn lórí íńtánẹ́ẹ̀tì, lórí ẹ̀rọ ayélujára. Rárá o, a máa wá lọ sí orísun ibi tó ti ṣẹlẹ̀ gangan. A máa wá lọ, a máa mú wá fún yín bó ṣe ṣẹlẹ̀. Àwa ń ṣe àròsọ o. Ara àwọn ìdí tí ẹ fi gbọ́dọ̀ ṣe kíni kẹ́ subscribe sórí channel yìí nìyẹn. A mọ̀ pé ẹ lè kà lórí ẹ̀rọ ayélujára wọn distance ọ̀nà yìí, ṣùgbọ́n ẹ lè rí bí ọ̀nà yìí ṣe rí. Ẹ mọ ibi tó dá ń bẹ̀, ẹ mọ ibi tó dangerous ń bẹ̀ pẹ̀lú bí ẹ ṣe ń wò yìí. Mo dẹ̀ mọ̀ pé fídíò yìí ẹ lè rí ní ibikíbi ní orí ẹ̀rọ ayélujára yàtọ̀ sí orí Geography. Mo mọ̀ pé ẹ lè rí níbikíbi. So kí wàá nìdí tí ẹ fi ní subscribe nígbà tó yẹ pé nǹkan tẹ́yin bá fẹ́ làbá máa fi hàn yín. Bẹ́ẹ̀ mú ìsọ̀lẹ̀ kan Yorùbá pọ́nbélé ni wá lórí ẹ̀rọ yìí yàtọ̀ sí tí a bá kọ̀ gba àwọn iṣẹ́ tí wọ́n ti ní ká bá wọn ṣe ní èdè Gẹ̀ẹ́sì. Àwọn ẹnìkan la máa ń ṣe ní èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n láìsí yẹn Yorùbá pọ́nbélé àbí tá a bá wà ní àwọn ìlú tí wọ́n ti kí ń sọ Yorùbá nìkan lábàá wọn sọ èdè Gẹ̀ẹ́sì. A sì mú wá fún yín bí ó bá ṣe rí. Àwọn bòmíì sì wà tátù sọ Yorùbá ń bẹ̀. Yorùbá pọ́nbélé ni wá. Ẹ ní reason kankan láti máa subscribe sórí channel yìí nítorí tiyín làwa fi wà ń bì. Ayé ṣe ní ìgbà tá a lọ Abẹ́òkúta náà ni ẹ bá wo channel wa ẹ bá ń bẹ̀. Kò dẹ́n ṣe pé Abẹ́òkúta àti lọ Kútọ́nù lórí channel yìí, àti lọ Kúkọ́jí, àti lọ Python Temple lórí channel. Oríṣiríṣi ibi láti lọ, bẹ́ẹ̀ ni oríṣiríṣi ibi láwọn máa lọ. Láìpẹ́ ní August tá a fẹ́ mú yìí, à ń lọ ìrìn àjò lọ sí ìlú orílẹ̀-èdè 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú August nìkan. Kẹ́ lè mọ̀ Yorùbá náà láti mú gbogbo ẹ̀ wá fún yín. So wọ́n mọ̀ pé a deserve kẹ́ subscribe sórí channel yẹn nítorí pé àkọ́fẹ́ jẹ́ side chicken lẹ́yìn nǹkan tẹ́ bá kàn search tẹ́ bá rí wa nìkan lẹ́mọ̀ click wa. Irọ́ o, a
fẹ́ kẹ́ máa wò wá lóòrèkóòrè. Wọ́n gbàgbé pé like ṣe kókó sí wa gan, kò ń ṣe views ò mean anything sí wa, ṣùgbọ́n like a máa mọ èèyàn tó like fídíò wa, ó máa ń wú wa lórí tá bá rí èèyàn like fídíò wa. Pàtàkì kẹ́ wá lọ comment sábẹ́ fídíò wa, bó tiẹ̀ jẹ́ pé ẹ bú wa náà ní àfaramọ́ ni àti ẹ̀wọ̀n ń fi ṣoṣùn á ṣe bí ipá àgbọ̀ ni, àfi tí èbó ló bá jẹ́ níta lè adjust sí oríṣiríṣi kọ́mẹ́ǹtì tí mo mọ̀ táwọn èèyàn ti béèrè jù tá a lè ṣe lórí channel yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé kí n máa subtitle àwọn videos wa kẹ́ ẹ lè mọ bí táwọn èèyàn fẹ́ràn ẹ̀ dé, pé kó má jẹ́ pé àwọn Yorùbá nìkan ni wọ́n mọ̀ gbádùn wa. Bẹ́ẹ̀ ni mo try láti ṣàwọn kan, ṣùgbọ́n rú àwọn fídíò tó gùn báyìí subtitling náà ó lè gbà wá ní odidi ọjọ́ kan, torí pé kí ni àwa ọkọ̀ kì í ya fídíò kádẹ̀ bá yín upload ẹ̀bẹ̀ a sì máa bá yín edit so that ọ̀rọ̀ wa máa lè yíra wa. Ẹ ti rí báyìí oríṣiríṣi iléeṣẹ́ ló wà lọ́nà and nǹkan kan wà tí kò tí ì sẹ́ni tó ń sọ lórí ẹ̀rọ ayélujára yàtọ̀ sí ìròyìn, ó ní pé ní agbègbè tá a fẹ́ wọ̀ yìí wọ́n ti ń gbé dry port bọ̀ níbẹ̀. Tẹ́ ẹ̀ bá ti gbọ́ mi kíkiri ibi ìbàyẹ̀ lẹ ti lè gbọ́, tẹ́ ẹ̀ bá ti gbọ́ tẹ́lẹ̀ wọ́n ń gbé dry port wọ́n ń gbé bọ̀ níbẹ̀, lédè tó túmọ̀ sí pé ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò rú gẹ́gẹ́ gidi. Ẹ lè má gbàgbé pé láìpẹ́ yìí ni gómìnà wa ṣe lọ́ǹchì airpeace pé kó mọ áfò ní àti ìpínlẹ̀ Ìbàdàn láti Ìbàdàn lọ sí Àbújá àtàwọn ibi tó kù. Àwọn train ti wà tẹ́lẹ̀ gùn 2,500 naira láti agbègbè tá a wà náà ni agbègbè Mọ́níyà ànípẹ́ débẹ̀ mọ́ nìsín, láàrin ìṣẹ́jú péréte, ìṣẹ́jú 5 sí 6 á débẹ̀. So training ti wà tó máa gbé yín láti bẹ̀rẹ̀ lọ sí ìpínlẹ̀ Èkó ní 2,500 naira. Ẹ wá mọ nǹkan tí ó jẹ́ nǹkan òwúrí nípa nǹkan tí mo ń sọ yìí ni pé eléyìí ṣe pé ẹ wà hang sínú odò wákàtí 2 péré tí ó ní ó ná yín láti Mọ́níyà dé ìlú Èkó, ẹ sì san 2,500 naira. Comfort ibẹ̀ gangan ní kẹ́ ẹ wò, kì í ṣe owó òun gan, bí kò ṣe comfort tẹ́ ẹ rí nínú pé ẹ̀gbin àwọn kìíní. Nǹkan kan wà tí mi kì í fẹ́ sọ lórí channel yìí, nǹkan náà sì ni kí ni nǹkan tẹ́yin rò nípa orílẹ̀-èdè Yorùbá tí à ń jà fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Lérò tèmi mo rò pé ẹ jẹ́ kí n lo ìdìbò kí n sọ èdè Gẹ̀ẹ́sì, lérò tèmi mo rò pé a deserve ẹni tí ó bá sì jẹ́sìn ìgbà wo wá ni. Èmi lérò pé Yorùbá gbọ́n ju nǹkan tá à ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ má jẹ́ n sọ jù báyìí lọ, ṣùgbọ́n nǹkan tẹ́yin bá rò ẹ bá mi comment ẹ bá mi kọ sí comment section fídíò yìí. Ọjọ́ níbi tí à ń wò lọ́ọ̀kan yẹn, ọjọ́ níbi tá à ń wò lọ́ọ̀kan yẹn bẹ̀lẹ̀ tí ń wò ó. Kwari ni ibi tẹ́ ń wò yìí, ẹ jẹ́ ń fi ibẹ̀ yẹn hàn yín, ibẹ̀ yẹn náà pè ní Kwari. Ìrìn ń wò yìí ọ̀nà tí wọ́n ń fọ́ òkúta, mi ò bá mọ̀ bóyá wọ́n ṣe ń fọ́ òkúta ń bẹ̀, ṣùgbọ́n wọ́n máa ń fọ́ òkúta ń bẹ̀ nígbà kan. Bóyá wọ́n ṣe ń ṣe dísìn, so ẹ má jẹ́ ń sọ nǹkan tí ń bá mọ̀ fún yín. Àwọn oríṣiríṣi nǹkan ni wà ń Ìbàdàn,
àwọn nǹkan tí ò sí nípínlẹ̀ mi ló wà ní Ìbàdàn. So Ìbàdàn ń ṣe bí tẹ́ máa wà mẹ́wàá ní kíní kan bá ṣe wù yín lẹ́yìn ṣe sí níbi. Ìbàdàn gbónílé gbàlejò gbogbo lè gbọ̀lẹ̀ ẹ̀ sọ́bà wọn. So ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá láìkì Ìbàdàn tí mo sọ látàárọ̀ bóyá Ọ̀yọ́ dẹ̀ the same language ní bákan náà ní Ìbàdàn àti Ọ̀yọ́ ṣe máa ń sọ Yorùbá and òun ẹni mo sọ látàárọ̀ ẹ̀ pé àbíká tún sọ díẹ̀ sí i bóyá ẹ láìkì bóyá ẹ fẹ́ràn ṣáínà wá díẹ̀ sí i. So ọjọ́ láti dé báyìí ẹ mú yín sọ ibi ni a máa end the video eléyìí sí and our next video ní rúbí máa jẹ́ láti ọjọ́ dé Ìwó road. Ẹ máa rí bí láti ọjọ́ dé Ìwó road ṣe rí. So mo lérò pé ẹ ti subscribe mo yẹ sọ lẹ́ẹ̀kan ọjọ́ lórúkọ bí and mo lérò pé ẹ ti subscribe gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan. A máa gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí channel yìí. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, a máa ń rán wa létí ibi tá a dé, a máa ń rán wa létí ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kò ní jù báyìí lọ lénìí. Ǹjẹ́ kó tó dọ̀la tí a máa mú another exciting video wá fún yín. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín. Ó dàbọ̀.